atarẹ́rẹ́ ni gbàdí òun ó fòbúrò ṣẹ̀sìn tó bùrò bá rẹ́ni gbàdí òun kò bá sún wọn játare lọ Yorùbá ló sọ bẹ́ẹ̀ tó o bá rẹ́ni ṣùgbà ẹ ó ṣeé ṣe káyé tiẹ̀ gan dùn jẹni tó ń bú ẹ lọ so kò yẹ kó níbi tọkọ àti ìyàwó tán ti máa pàdé ọ̀pọ̀lọpọ̀ wa àti dá ẹ̀sìn àti dàpọ̀ mọ́ ìṣe wa àti dá ẹ̀sìn pọ̀ mọ́ àwọn nǹkan tí ò yẹ ká dà pọ̀ mọ́ meanwhile ayé ẹ̀sìn ọ̀tọ̀ ayé ojúṣe ìgbéyàwó ọ̀tọ̀ ẹ̀ṣẹ̀ ibi tí èmi tiẹ̀ fẹ́ lọ nísìn torí àwọn ọkùnrin kan ti wà lórí live tó ti ń study gbogbo bẹ́ẹ̀ ṣe ń tu ọmọ ọ̀rọ̀ yìí èmi wá fẹ́ wọnú ẹ̀ lọ báyìí gẹ́gẹ́ bí arẹwà obìnrin tẹ̀ jẹ́ ẹ jọ kí ni ojúṣe obìnrin gangan nínú ìgbéyàwó àti pàtàkì obìnrin nínú ìgbéyàwó torí àwọn kan sọ ní pé tọkọ àtìyàwó tó bá jàjà túká ó máa ń dùn ẹnìkan jẹ nìkan lọ ẹ kò bá mi ṣàlàyé àwọn pé ojúṣe wo ni obìnrin ní pàtàkì ogun lálẹ́ fi múlẹ̀ pé ṣé obìnrin ló ní ìgbéyàwó ni àbọ̀kùnrin. ẹ ṣe rí ojúṣe tí àwọn obìnrin lè ṣe àti wípé ìbéèrè tẹ́ béèrè bí tẹ́ ti béèrè yẹn ni mo ti máa mú tẹ́ ti sọ wípé ṣé obìnrin ló ní ìgbéyàwó ni àbí ọkùnrin àwa méjèèjì ni ó ti yé yín. mo kàn fẹ́ kẹ́ mú kan torí ibi tó fìsì torí àwọn èèyàn ọfẹ́ jẹ́ kẹ́ gbọ́ píkẹ́ kan. ẹ máa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ṣé rí ìgbéyàwó ilé kan ni ṣé ilé lè dá dúró láìsí pílà ta ni pílà. a lè sọ pé àwọn méjèèjì. so ó mọ ẹ sọ pé àtọkùnrin àtobìnrin àwa méjèèjì ni ṣùgbọ́n ó fì síbì kan. ibi gangan ló fì sí. ibi tó fì sí ni wípé ọ̀dọ̀ àwọn ọkùnrin ló fì sí. kí ni ìdí ẹjọ́ ẹ̀kọ́ bá wa ṣí. ṣé nígbà tí ẹ̀yin ọkùnrin bá ti gbàgbọ́ wípé obìnrin ló ní ilé tọkàn yín bá ti rọ̀ mọ́ wípé obìnrin ló ní ilé wàláhì ẹ̀ ní problem. ṣùgbọ́n jìjàdù wípé èmi ni mo ní ilé mi ṣé bàbá ẹ̀ ló bá mi kọ́lé ni kò sóbìnrin tẹ́ ẹ máa sọrú ẹ̀ fún tí kò ní dùn ṣùgbọ́n obìnrin tó bá mọ̀ sí ọ̀rọ̀ á sọ fún ẹ pé even ò bá àti kọ́ ilé yẹn gan kó tó di pé o fẹ́ obìnrin yẹn á sọ fún ẹ pé ńgbà tó wá sọ fún pé ṣé bàbá ẹ ló bá mi kọ́lé kí ló dé tó o gbé bàbá ẹ wá kí bàbá ẹ máa ṣe ìyàwó fún ẹ. òkú ọ̀rọ̀ jẹ nìyẹn. ṣó ti yé yín ṣùgbọ́n torí pé ẹ̀yin ọkùnrin máa ń ṣe bí wípé orí ni yín àgbà fún yín ipò orí ni yín ṣùgbọ́n ní gbogbo ìgbà tẹ́ bá ti mọ̀ wípé ilé mi ni ilé mi èmi lolórí ilé yìí wọ́n ní olórí ẹgbẹ́ kò ní fẹ́ kẹ́gbẹ́ tú ìyàwó ọmọ tó wà nínú ilé yìí ẹgbẹ́ mi ni wọ́n mi ìfẹ́ kan tú irú ọkùnrin bẹ́ẹ̀ á ní àmójúkúrò irú ọkùnrin bẹ́ẹ̀ á ní ìfaradà irú ọkùnrin bẹ́ẹ̀ á ní òye tí à ń pè ní understanding pẹ̀lú ìyàwó ẹ̀ dáadáa pẹ̀lú gbogbo nǹkan irú ọkùnrin bẹ́ẹ̀ ó máa ní trust síyàwó ẹ̀ kò ní gbọ́ ọ̀rọ̀ ẹlẹ́kọ̀ọ́ wá bá yàwó ẹ̀ nínú ilé ọkùnrin tó bá ti wá ní gbogbo nǹkan yẹn obìnrin tí ò bá wá fi irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn ní fọkànbalẹ̀ ṣe tí pòun ló ń wá èrò ta fúnra ẹ̀ torí bá a ṣe ń sọ pé single mother ìyàwó aláfọwọ́fà lápọ̀ jù ń gbòòrò tá a ti rójú tán táwa ń wá ìrójú kiri tí ọkùnrin bá ní gbogbo nǹkan yìí understanding trust ìfaradà àmójúkúrò tọkùnrin bá ti ní gbogbo nǹkan yìí ó ti tàn even tọkùnrin bá ọkùnrin ṣìnà lẹ́lọ́ ṣe o ṣìnà lẹ́lọ́ ṣe o ẹ̀yin fún ara yín mọ̀ pé ṣìnà lẹ́lọ́ ṣùgbọ́n tẹ́ ẹ délé tẹ́ ẹ present ibi tẹ́ ẹ ti ń bọ̀ fún ìyàwó yín tó perfect kò ní ròyìn lẹ́jọ́. kò tún ní máa lọ wo fóònù káàkiri. kò ní ròyìn lẹ́jọ́ mo ń bọ̀ ọ̀dọ̀ àwọn obìnrin nìyẹn kò ní ròyìn lẹ́jọ́ because ìwọ tó bá ṣe obìnrin tó bá ti ṣe gbogbo yẹn pẹ̀lú ẹ̀ tó kàn wó pé my wife is my wife àwọn ọmọ mi lọmọ mi kò sẹ́ni tó lè tọwọ́ bọ inú ilé mi irú inú ilé yẹn peace máa ń wá ṣùgbọ́n ọkùnrin tí kò lámòjú kúrò ọkùnrin tó mẹjọ́ rò ọkùnrin tó ṣe pé gbogbo nǹkan tó rí ló fẹ́ complain nípa ẹ̀ inú náà máa bíyàwó eléyìí ni mo yẹ sọ wípé ọkùnrin ẹ̀yin ni pílà ṣùgbọ́n ìgbà tẹ́ bá ti gbà nínú ọkàn yín pé ìyàwó mi òun ló ní eléjàre jẹ́ n fílẹ̀ pẹ̀lú gbogbo nǹkan. ilé ìyàwó á bọ́ sọ́wọ́ ìyàwó gbogbo àwa máa tutù. àtùtù kò ní ìwí pé ìyàwó yín ló bá yín kọ́lé o kò ní ìpé ìyàwó yín ló ń pàṣẹ o ṣùgbọ́n nítorí wípé ẹ gbà fún ìyàwó yín ó di dandan kí ìyàwó yín gbà fún yín
kò ní pé ìyàwó yìí lórí bẹ́ẹ̀ lẹ́ ń provide gbogbo ohun tó ń jẹ. ṣùgbọ́n àwọn kan máa ń sọ nírú ìgbésẹ̀ tẹ́ sọ yìí pé àwọn obìnrin kan máa ń sọ pé àwọn àtọkọ àwọn jọ ní 50-50 right láti lè jọ ṣe nǹkan pé ṣé tírú nǹkan bẹ́ẹ̀ bá wáyé báyìí ṣé kò lè dàbẹ̀ ni pé obìnrin ti kúkú gbalé tán. irun tó ń ṣẹlẹ̀ ni wípé àwọn obìnrin tó ń sọ yẹn ó depend lórí ọwọ́ tí àwọn àtọkọ wọn bá jọ fi múra wọn kan tó fẹ́ra wọn. Because ó máa ti ní ibi tẹ́ ti jọ gbéra yín sí level tẹ́ jọ gbéra yín sí kó tó di pé ẹ fẹ́ máa pín ní 50-50. àwọn ní nǹkan tí yóò bá ní gbà lólówó wàá kọ́ láti tálíkà. ṣé nǹkan tí mo sọ ti yé. meanwhile wọ́n dẹ̀ ní kọ́kùnrin tàtọ̀rìn kóbìnrin tàtọ̀rìn á lẹ̀mí lẹ́yìn ẹsẹ̀ jura wa lọ. kò sí obìnrin tó gbọ́dọ̀ fi igagbága pẹ̀lú ọkùnrin. ẹ ti ń gbọ́ o ẹ̀yin ti wá níbi ẹ̀yin àṣírí àràǹbarà. kò sí obìnrin tó gbọ́dọ̀ fi igagbága pẹ̀lú ọkùnrin. ṣùgbọ́n obìnrin tó bá ti ń fi igagbága pẹ̀lú ọkùnrin ẹ lọ wo foundation wọn ẹ lọ wo ìbẹ̀rẹ̀ wọn báwo náà ṣe bẹ̀rẹ̀. because ọkùnrin ò gbọ́dọ̀ rìn dè fóbìnrin jù. àwọn obìnrin a máa ń sọ̀pà kan nù ní tí wọ́n bá gbé agorí ẹṣin. ìwọ ọkùnrin tó bá ti lọ gẹ̀jẹ̀ fóbìnrin jù tó ti rìn dè fóbìnrin wọ́n á fọwọ́ gbá ẹ lórí. wọ́n á claim right ẹ̀ mọ́ ẹ lọ́wọ́. wọ́n máa sọ fún ẹ pé 50-50 ni ẹ̀tọ́ tó ní lèmi náà ní. ìyẹn tó bá ti rìn dì mí ní kò nà ìyàwó ẹ o mi ìdẹ̀ ní pé kò lera mọ́ ìyàwó ẹ ṣùgbọ́n àwọn ibì kan wà téèyàn máa fi ń dúró pé ọkùnrin irú èmi ń sin ọkùnrin tí ò bá láction mi ì lè fẹ́ mi ì lè déètì ẹ̀. action ò ní ìpè bóyá kọkùnrin máa na obìnrin àbí nǹkan ọgbọ́n tí ọkùnrin gbọ́dọ̀ máa dúró gẹ́gẹ́ bí ọkùnrin pé ọkùnrin ni mí nǹkan tí bá sọ fún ẹ òun ló máa ṣe. ṣé you get. so àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé gbogbo ohun tóbìnrin bá ti sọ pé òun fẹ́ náà máa ṣe fún un. tóbìnrin bá sọ pé kíní kan kíní kan máa even kò ní nǹkan yẹn lọ́wọ́ máa jẹ́ kó yẹ wípé 100% nǹkan tó ń béèrè mi ní ju 50 àbí 30 lọ. o ti sọ̀rọ̀ yẹn o ti dúró lórí ẹ̀ mi ní kẹ́ má tọ́jú ìyàwó yín ẹ̀yin ọkùnrin mi ní kẹ́ má tọ́jú ọmọ ṣùgbọ́n àwọ̀ ayọ̀ kan wà tẹ́ ẹ̀ gbọ́dọ̀ fún àwọn obìnrin a máa ṣílò obìnrin ni mí. ọ̀rọ̀. bẹ́ẹ̀ ni àwọn ayọ̀ kan wà tẹ́ ẹ̀ gbọ́dọ̀ fún àwọn obìnrin. èmi máa ń láìkọ́ ọkùnrin ní action mo máa ń láìkọ́ kí ẹnu ọkùnrin kó ká inú ilé ẹ̀. gbogbo kínní yìí tẹ́nu tí o bá fẹ́ kí ẹnu ẹ ká inú ilé ẹ̀ àti ilẹ̀ ni kì í ṣàárín méjì ló kàn fẹ́ mú ha o. ok nǹkan tí o kì í gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ o wá fẹ́ máa gbà bóyá òun aláwọ̀ ìyàwó ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó máa lọ sí whatever party tó bá wù ó bó ṣe wá ń lọ tó ń lọ tí wọ́n á fún ẹ problem wọ́n á fẹ́ stop ẹ lójijì ilé máa la náà ariwo máa ṣẹlẹ̀ àbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyàwó ẹ̀ máa ti ń sọ pé wo bébì ó rẹ̀ mí wo jẹ́ ká kàn manage ara wa kí wọ́n ok no problem bó ṣe ló rẹ̀ yẹn náà a máa manage tó bá dẹ̀ di níjọ́ mi a máa ṣe bẹ̀ ok wá padà fún lówó ọbẹ̀ yẹn ló wá ń wọ̀ ẹ́ jẹ so ohun tó ti ń sọ fún ẹ tẹ́lẹ̀ tó ti ń gbà wá sọ fún ẹ pé bébì wo jẹ́ ká jẹ nǹkan ṣáàjẹ́ ká kàn tiẹ̀ manage ara wa sọ pé láyé o máa ṣe bẹ̀ yẹn ni ṣé lè ò ní dàrú. gẹ́gẹ́ bíi pé tí ó sì understand. yes láti àárín wọn gbogbo nǹkan tíyàwó ẹ ń fẹ́ ló ti ń gbà fún láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ìyẹn la lè sọ pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ foundation gan olóyè ká ti. don't be love with stupid. tó ti yẹ. ó yé mi ṣùgbọ́n ẹ̀kan bá mi ṣàlàyé ẹ̀ níwọ̀n gba pé ká má máa nífẹ̀ẹ́ bíi. kéèyàn máa nífẹ̀ẹ́ pé kó má ponú nífẹ̀ẹ́ torí ta bá sọ pé stupid àbí stupidity bíi kéèyàn ponú ló ń jẹ́ bẹ́ẹ̀. ṣé you get. má jẹ́ kí ìfẹ́ po inú ẹ pọ̀. má jẹ́ kí ìfẹ́ tó ní sí èèyàn má jẹ́ kó dá ẹ lọ́pọlọ rú débi tó ẹ pé o ò ní mọ nǹkan tó ń ṣe débi tó ẹ pé nǹkan tẹ́ni yẹn bá fẹ́ fún ayé ẹ ló máa ṣe ìwọ náà gbọ́dọ̀ ṣe nǹkan tó o fẹ́ fún ayé ẹ. ó ní mo yẹn máa ń sọ fáwọn èèyàn pé má stupid ọ̀rọ̀ fẹ́ ọ̀tọ̀ kéèyàn stupid ọ̀tọ̀ ṣùgbọ́n tá a bá ti wá mú méjèèjì pọ̀ òun ló máa dàbí ìgbà pé èèyàn máa wá ṣe bí arìndíngbà míì ohun tí ò wọ́ tiẹ̀ àti nǹkan tí ò wọ́ tiẹ̀ tí ò wọ́ ti creator ẹ tí ò wọ́ ti ṣẹ̀dá ẹ tí ò wọ́ ti ara ẹ fún ara ẹ wa máa ń sunkún fún. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn tó yẹ pé tí nǹkan yẹn bá ti ṣẹlẹ̀ gbà a máa sunkún meanwhile ibi tọ́lọ́run mú wa lọ ó ju ibi tá a wà yẹn lọ.
ẹ ṣe púpọ̀ màámi Òrèǹté. so jẹ́ kí n fi yẹn padà sọ́dọ̀ gbogbo àwọn èèyàn kan wà èèyàn kan wà tẹ̀ ń bú àwa tá a pera àwa tá a jẹ́ single mother kì í ṣe pé tá a pera wa ní single mother kò ń wá káwa náà single ṣùgbọ́n ẹ má gbàgbé pé gbogbo àwa tá a jẹ́ single mother pátá à ń ṣe tó dáa nínú ayé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín níyàwó lé àwọn nǹkan tẹ́ ẹ lè ṣe fọ́kọ yín àwa tá a jẹ́ single mother à ń ṣe fáwọn ọkùnrin. Ní àwọn obìnrin tó ṣiṣẹ́. Bẹ́ẹ̀ni nítorí pé ẹ̀yin tẹ́ ẹ pera yín níyàwó lé tẹ́ ẹ wà nílé ọkọ tẹ́ bá ti rí ayọ̀ ẹ máa ń sọ̀pàkọ́ nù ni torí ibi tẹ́ ẹ tọ́sẹ̀ sí ibẹ̀ lóríṣiríṣi nǹkan tẹ́ bá máa bú mi èmi ò ní kẹ́ má bú mi ibi tẹ́ ìyàwó lé tọ́sẹ̀ sí ibẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lé ò mọ iye tó ń san lówó school ọmọ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lé kó gbowó kó fi ṣe bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lé kò tí nǹkan kan bá ṣẹlẹ̀ irú ibi tá a wà tíná yẹn bá kàn déédéé kú bẹ́ẹ̀ mọ́ ibi tíná yẹn ti kú kí ló kàn ìyàwó lé ó máa gbé fóònù ó máa pọkọ ẹni àmọ́ kan tó ṣe iná ilé ti kú o títí kan gáàsì tá a fi ń dáná ìyàwó lé mi ò mọ iye tó ń fìdí gáàsì tó bá dẹ̀ mọ iye tó ń fìdí gáàsì wọ́n máa ṣe fún ni gbogbo nǹkan táwa single mothers tá à ń rọ́rí mọ́ tá à ń ṣe láti lè ṣe ojúṣe nǹkan táwọn ọkọ yín ṣe fún yín táwọn ọkọ yín rọ́rí mọ́ tó ń ṣe fún yín tó ń làágùn lábẹ́ aṣọ òun làwa single mothers òun là ń ṣe so gbogbo ẹ̀yin ìyàwó ilé tẹ́ bá ń sọ̀pàkọ́nù tẹ́ ẹ̀ ń kàn ń fẹnu sọ̀rọ̀ àwa single mother ẹ mọ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe torí tẹ́ bá ṣì ń bú wa ó ṣeé ṣe kẹ́yìn náà lọ́tọ́ gbòòrò wò bẹ́ẹ̀ ni wọ́n wé ọ̀dì ọjà ẹ̀yin náà lè lọ́tọ́ gbòòrò wò kẹ́yìn gan single àwa gan ti sú wa à ń wábi tá a fẹ́ korí sílẹ̀ òótọ́ rẹ̀ ni àwa gan wẹ̀ ni tó fẹ́ wa tó fẹ́ máa fún wa lówó oúnjẹ káàtì ẹ̀wà dásùn kàdájí gan ó ti súnyàn. wípé kì í ṣe gbogbo àwọn obìnrin single yẹn náà lóhùn láti máa dágbé ta ló hùn kó dágbé tó dá irú ẹni tọkọ ẹ fòṣánlẹ̀ tó kú ṣóhun kọkọ ẹ kú ni àbẹ ẹni tọkọ ẹ kú ṣé kò ti single irú èmi tí mo jókòó nísìnyí tó jẹ́ pé àná pamọ́ kú ni tí bàbá àwọn ọmọ mi bá mú mi tí ò bá ti gbẹ̀jẹ̀ lára mi kò ní fi mí sílẹ̀ ṣé kí n kú ni sílé ọkọ kí ni nítorí kí ni. àwọn obìnrin tó mọ́kàn máa ń fọmọ́lẹ̀ sílé ọkọ àwọn lèmi ò fara mọ́ because ibi tó bá ti gba abẹ́rẹ́ ó gbọ́dọ̀ gbókù díẹ̀ ibi tó bá gbà mí ó gbọ́dọ̀ gbà wọn mọ́ mi mo dẹ̀ ń ṣe tó dáa nínú ayé níwọ̀nba gẹ́gẹ́ bí obìnrin tó olóyìnbó ní cut yourself according to your size mo ń kó ti ara mi gẹ́gẹ́ bí mo ṣe mọ ni bí ẹlẹ́wà ṣàpọ̀n. wọ́n ní ṣe bí o ti mọ ẹlẹ́wà ṣàpọ̀n bẹ́ẹ̀ ni. ẹ ṣe púpọ̀ màámi Òrèǹté ọ̀rọ̀ náà lè ti ń gbọ́ látẹnu màámi màmá Òrèǹté lọ́tún lọ́sì lórí TV tẹ́tí màmá gbọ́ ẹ má jẹ́ ó yà yín lẹ́nu pé ọ̀rọ̀ obìnrin la kàn ń sọ pẹ̀lú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́ bá ń wo ètò wọn dáadáa ẹ rí i pé àwọn ọ̀rọ̀ tó máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní bí ojúṣe ìgbéyàwó bó ṣe fẹ́ máa dùn bó ṣe fẹ́ máa ládùn ìyẹn nìkan tó máa ń mú ìyẹn ni àwa náà ṣe wá wọ pé nígbà ṣí àràǹbá a fẹ́ fa ọ̀rọ̀ yẹn jáde láfi. òun náà ni ó yẹ kí ìgbéyàwó máa dùn ni wáyé tó jẹ́ pé ó máa di ọjọ́ wedding a máa rẹ́rìn-ín a máa tagele a máa ṣe mékọ́ọ̀pù inú gbogbo a máa dùn a máa gbé fídíò ṣe bínú wa ń dùn ni ó yẹ káyọ̀ yẹ kalẹ̀ ni níbo la ti rọ̀ǹkì kí ni nǹkan tó fà á tó fi máa dá àárín méjì tó yẹ pé Ọlọ́run má da ìbànújẹ́ pọ̀ mọ́ ayọ̀ wa tó jẹ́ pé nǹkan yẹn á kàn déédéé dàrú kí ni tó fà á. àwọn nǹkan tèmi náà tó fà á ni wípé alákọ̀ọ́kọ́ ó ṣeé ṣe ká má study ara wa kó tó di pa fẹ́ra wa kó jẹ́ pé ohun mèremère ayé tá à ń rí gbà lọ́wọ́ ara wa la ṣe fẹ́ra wa. ìgbà míì ẹni tó bá jẹ́ olólùfẹ́ ẹ tọ́lọ́run máa jẹ́ kí wa àti ẹjọ́ kalẹ̀ táyọ̀ yín máa kún tẹ́jọ́ máa rí tó dáa ṣe irú yín ẹ̀ nífẹ̀ẹ́ ara yín. ẹ dẹ̀ ti gbàgbé pé èèyàn lè build love. ó máa ẹ̀yin ọkùnrin even àwọn obìnrin gan ọkùnrin tó bá fẹ́ kúlé wa lórí tó máa tọ́jú wa tọkàn wa máa balẹ̀ tá máa rí jẹ tá máa rí mu tá à ní rí wàhálà à ń lọ bẹ̀ à ń lọ fúru ẹni bẹ́ẹ̀. ẹ jọ mo fẹ́ béèrè ìbéèrè kan láàrin ọ̀rọ̀ yẹn pé ìjọ ní pàtó ibì kan tọkùnrin tàbí obìnrin ti lè rí olólùfẹ́ pé ṣó ní kókó ibì kan. kò yẹ kó ní kókó ibì kan kò síbi téèyàn ò ti lè pàdé. mo bá èèyàn kan sọ̀rọ̀ lẹ́nujọ́ mẹ́ta ẹni tí mo bá sọ̀rọ̀ ẹni tó fẹ́ sílé tí wọ́n jọ ń gbé dìsìn tọ́lọ́run dẹ̀ jẹ́ kí ìrẹ́pọ̀ tó pọ̀ gan kó wà láàrin wọn inú mọ́tò náà ti pàdé ara wọn. wọ́n jọ wọkọ̀ pọ̀. bẹ́ẹ̀ ni wọ́n ń lọ Ìbàdàn ni máa yẹn lòun ò gbé mọ́tò pé torí òun kàn ti ẹ̀ wo stress àti drive òdẹ́nu òun fẹ́ ní experience pé kéèyàn wọ mọ́tò bọ́lẹ̀ ó dẹ̀
pàdé olólùfẹ́ nínú mọ́tò wọ́n dẹ̀ jọ sàsọyé ọ̀rọ̀ kò yẹ kó ní kankan pé ẹni tó fẹ́ tó máa fi ẹ́ lọ́kàn balẹ̀ táyọ̀ ẹ máa kún tí wọ́n gan máa rí ṣe o lè pàdé ẹ̀ lé ejò àìmọye ẹni tó lọ mú aṣẹ́wó lẹ́gbẹ̀ẹ́ títì tó sọ wọ́n déèyàn. tọkàn ẹ̀ dẹ̀ balẹ̀. yes tọkàn ẹ̀ dẹ̀ balẹ̀ ṣé gbogbo àwọn aṣẹ́wó tarí tán léra wọn lẹ̀ sójú títì yẹn ṣe rò pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló wù ní kó mú wọn. ìrírí kan náà ló gbé àwọn náà ìrírí kan ló máa sọ wọn débẹ̀ ẹlòmíì dẹ̀ ni ó lè jẹ́ pé à ń kó ọ̀rẹ́ mi ń ṣe báyìí àkòsí nǹkan tó burú nínú kémi náà ṣe. ṣùgbọ́n tó bá rẹ́ni straight ọpọlọ wọ́n ní àti pilẹ̀ ohun lèèyàn ti máa kó so gbogbo ẹ̀yin ọkùnrin gbogbo nǹkan tẹ́ ẹ bá ti mọ̀ wípé ẹ ní gbà fún ìyàwó yín ẹ má wulẹ̀ gbà fún láti bẹ̀rẹ̀ kò ń ṣe wípé kẹ́ ẹ fara níyàwó yín o àwọn obìnrin náà máa understand ó ti yẹ nítorí pé àwọn ibìkan wà tó yẹ pé irú bí mo ṣe wà ń sìn tí mo free sìn 100% èmi ni mo ní fúnra mi ibi tí mò ń bọ̀ yìí nísìn ẹni tó bá wù mí kí n dágbére fún ni mi ò lẹ́nì kankan tí ó fẹ́ fà mí láṣọ mi ì lẹ́nì kankan tí máa délé bá tí ó máa sọ pé ẹ̀ ń bolo tí ń bọ̀ látàrọ̀ kìíní kan 100% ni mo ṣùgbọ́n ìgbà táwọn obìnrin bá ti gbà wípé a fẹ́ marry a máa dá sí méjì ní 50-50 ni. tí obìnrin ti di aláṣẹ lórí. yes tó o ti láṣẹ lórí 50% fún lé ẹ 50% fún ṣẹ́ ẹ̀ gbogbo eléyìí náà a jọ máa rò láti ilẹ̀ ni kọ́ọ̀mù o ti ríṣẹ́ mi tí mò ń ṣe o mi ò lè fi iṣẹ́ mi sílẹ̀ o ṣùgbọ́n nǹkan tí mo kàn lè ṣe ni wípé èyí tí máa ń lọ tí mo máa ń lọ́jọ́ méjì jọ́ mẹ́ta mo lè lọ kí n dé o so 50-50 ni tí understanding yẹn bá ti jọ wà láàárín ọkọ àti ìyàwó láti ilẹ̀ kò wá ṣe pé bóyá obìnrin yẹn wá gbà láti fẹ́ ẹ tán bóyá àwọn wá pé jẹ́ kí n gọ̀ fún jẹ́ kí n gba 50% tó ti wá wọlé òun wá fẹ́ sọ wípé torí pé ìwọ ló làṣẹ o àti 50 àti 100 o kò sáyè ṣé lè dàrú. létí gbiná. so gbogbo wa pátápátá láti ìpìlẹ̀ agbẹ́jọ́ ní understanding fúnra wa. ẹ ṣé púpọ̀ ẹ̀yin tí wà nílé ẹ̀yin tí ti ara ń bára òun náà lẹ ti gbọ́ yẹn inú mi jẹ́ ń dùn pé bẹ́ẹ̀ ṣe ń bá mi ṣí ẹ̀tẹ́jẹ̀ ń bá mi kọ́mẹ̀tì ẹ máa bá mi kọ́mẹ̀tì sí o programu yẹn ọ̀rọ̀ yẹn ṣì ń lọ o àṣírí ara ń bára ní ẹ̀kẹ́ mọ̀ wípé àwọn olóye ọlọ́gbọ́n ló máa tú ní apá abẹ yẹn ibi tó tún kàn tá a fẹ́ bọ́ sí nìsín ni pé Mami Orente gẹ́gẹ́ bá ṣe rí pé àwọn ìgbéyàwó lóríṣiríṣi ó gba bí ó ń gbọ́ òun ṣe gbogbo ẹ̀ lọ́tún ló sì ẹlòmí máa ṣe wedding ó kàn máa déédéé ẹ jòṣó ní pàtó àwọn ọkùnrin kan tó yẹ kó níyàwó nílé. bẹ́ẹ̀ ni o. ìgbé kì í ṣe gbogbo ọkùnrin ló yẹ kó níyàwó. no kò ń ṣe gbogbo ọkùnrin ló yẹ kó níyàwó nílé. ẹ bá mi kàn yọ̀nà náà bí ó ṣe yẹ kó. àwọn ọkùnrin kan wà tí wọn ò yẹ lẹ́ni tó ń gbéyàwó sílé. Yorùbá máa ń pe kinní kan ní wèrè aláṣọ kò ní ìpè ẹni yẹn ya wèrè ń faṣọ ya mọ́ rẹ̀ lára gbogbo ọkùnrin tó bá ti lè bínú wùrùwùrù jù tó máa sáré da nǹkan rú láàrin 5 minutes irú wọn ò yẹ lẹ́ni tó yẹ kó gbéyàwó sílé torí tó bá fi 20 years kọ́lé ìjọ kan ṣo náà máa fi dáwó gbogbo ọkùnrin tó bá ti wòye pé inú fùfù ń da òun láàmú ó ń yọ òun lẹ́nu òun ò lè kọ̀ntrólù áńgà òun kó má wulẹ̀ sọ pé òun fẹ́ fẹ́ yàwó. eléyà tún jẹ́ kí àwọn kọ̀míìtì kankan tún yàtọ̀. bẹ́ẹ̀ ni kó tún yàtọ̀ lẹ́nu àwọn ọkùnrin kan tún wà tẹ́ pé gbogbo ọkùnrin tó bá ti lè rojọ́. ó ti di kejì bẹ́ẹ̀ yìí. gbogbo ọkùnrin tó bá ti lè rojọ́ gbogbo ohun tójú mi rí àwọn náà talk. gbogbo ọkùnrin tó yẹ pé tíyàwó ẹ̀ bá ṣe nǹkan kékeré fún tó bá rí lè yá rojọ́ tó bá rí tọ̀hún àròjọ́ bá rí tìbí irú wọn ò yẹ lẹ́ni tó yẹ kó níyàwó sílé. torobìnrin máa ṣe nǹkan tó máa fi rojọ́. gbogbo ọkùnrin tó bá ti jẹ́ wípé ibi tó bá ti ń bá ìyàwó ẹ̀ jẹ́ ni wọ́n máa ń fẹ́ràn láti jókòó sí tó máa délé nǹkan tó fi bá ìyàwó ẹ̀ jẹ́ yẹn òun ni wọ́n máa gbé lọ lẹ́nu máa lọ fi máa rìáàtì sí ìyàwó ẹ̀ nínú ilé irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ ò yẹ lẹ́ni tó yẹ kó fẹ́ yàwó sílé. àṣírí àràǹbarà. because ẹ má yẹ ká tanra wa mi ì lè sọ wípé ọkùnrin tó ń yàlè àbí nǹkan kan pé wọ́n lẹ́tà tí wọ́n lẹ́tọ̀ọ́ dáadáa ìran ọkùnrin adá ọkùnrin nature wọn by polygamy ni. yes. pé ọkùnrin ní àǹfààní tó pọ̀ láti fẹ́yàwó bá a ṣe dá wọn nìyẹn. ẹ wo King Solomon nínú Bible ṣẹmọye ìyàwó tó ní ṣẹmọye àlè tó ní. àwọn obìnrin kan tó ń gbọ́ nísìnyí ọ̀tọ̀ ni tó máa kọ́. nǹkan tó bá rí kó sọ òótọ́ ọ̀rọ̀ kóró mo jẹ́ àdìmẹ́sàn àwọn kan lọ́rọ̀ àwọn ọkùnrin gan mo tí mo dẹ̀ mọ̀ pé àwọn èèyàn máa bú mi. by nature láti dá àwọn ọkùnrin wípé
wọn ò ń ṣe ẹni tó yẹ kó fẹ́ ìyàwó kan ṣùgbọ́n tá a bá rẹ́ni tó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ dénúdénú tó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ á dúró pẹ̀lú ìyàwó ẹ̀ nìkan ṣùgbọ́n tá a bá rọ́kùnrin tó nífẹ̀ẹ́ ara ẹ̀ dénúdénú a máa fẹ́yàwó ẹyọ kan a máa fẹ́yàwó méjì àbí mẹ́ta kò ní jẹ́ ẹyọ kan. àgbọ́yé ibẹ̀ yẹn tí mo fẹ́ tú ni pé ọkùnrin tó bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ á dúró lórí ìyàwó ẹ̀ nìkan ìtó bá wá nífẹ̀ẹ́ ara ẹ̀ tó fẹ́ fi ìyà ọjọ́ alẹ́ jẹra ẹ̀ á fẹ́yàwó méjì àbí mẹ́ta. kókó ọ̀rọ̀ nìyẹn. bẹ́ẹ̀ni. n tí àwọn ọkùnrin jẹ́ ń sá fún lẹ́tú sọ yìí. torí wípé àwọn obìnrin aburú ṣàkóso ọkùnrin lẹni ká sọ pé àwọn ọkùnrin kan wà èmi ti kó gbogbo ẹ̀ pọ̀ àwọn ọkùnrin tó máa ń ṣe bóyá tó ń ṣe wèrè ìṣẹ́jú mélòó kan wọn ò lẹ́tọ̀ọ́ àti fẹ́yàwó sílé kò ń ṣe gbogbo ọkùnrin tó bá yaṣọ àbí tó bá rákìsà mọ́dì àbí tó rí ẹ̀ bá kún kì í ṣe gbọ́n ní wèrè àwọn wèrè kan wà tó jẹ́ pé wọ́n sáré ya wèrè 5 minutes bí irú àwọn onínú fùfù tó máa bẹ́tì tó máa ní láyé fẹ́ wọn ò ní gbọ́ sẹ́ òun á náyé ẹ̀bàjẹ́ ni irú wọn ò yẹ lẹ́ni tó yẹ kó máa gbé pẹ̀lú obìnrin. ọ̀pọ̀lọpọ̀ ọkọ àti àwọn ló ti jà tó yẹ pé ṣe lọ́mọ máa kó kí wọ́n á jẹ́rí gbogbo wọn náà gbogbo àwọn nínú fùfù yìí náà ayé wọn padà ń laná gbẹ̀ torí pé òkúròrò kì í kéèyàn jọ ẹni tó bá ti rorò jù gbogbo èèyàn máa bó fẹ́yàwó 20 wọ́n máa lọ náà ni. so ìgbéyàwó tí à ń sọ wípé ó ń dàrú sọ́tún ó ń dàrú sósì ọlọ́run ọba ni elétò bí mo ṣe sọ ṣáájú ẹ jẹ́ kí gbogbo wa yẹra wa wò nípìlẹ̀ ibi tí mo ti sọ ní nǹkan tí mo sọ pé ẹ̀sìn ti dá nǹkan pọ̀ mọ́ra wọn ni wípé èmi bí mo ṣe wà yìí mo máa ń fara mọ́ nǹkan kan nínú wípé tèmi àtọkùnrin tá a bá gbà wípé òkè àjọ ń ṣe tọkọtìyàwó lọ́nà mo máa ń gbà wípé jájọ yẹra wa wò kájọ tọ́ spé tọ́nà bá wà ń bẹ̀. àbí oṣù káàtì ẹ̀jọ́ ọmọ bíi tájọ wíìkì sí. bọ̀ àwọn kan tún sọ pé inú gbàgbọ́ kan pé. ẹ̀sìn ni ó ní mò ń sọ nípa ẹ̀sìn sórí tọ́sípé kò ṣe tọ́sípé ibẹ̀ ni mo ti máa mọ̀ pé ṣọ́kọ mi tí mo fẹ́ in future ṣó lè meet up standard mi ṣé ìyàwó tí mo fẹ́ in future ṣó lè gbà mí bí mo ṣe rí nítorí pé a máa ń ní high libido a sì máa ń ní low libido. àwọn kinní náà pẹ̀lú tó ń dàgbéyàwó rú nígbà tẹ́ bá lè fẹ́yàwó tẹ́ ṣe márèjì tí ìyàwó ò bá gbà kẹ́ bá òun sùn. tí ó tiẹ̀ mèrè ṣe dáadáa bí wọ́n jẹ́. yàtọ̀ ọ̀tọ̀ ní ká mèrè ṣe bá bá tiẹ̀ róbìnrin tí ò mèrè ṣe tí ibi tífẹ̀ bá wà á lè jọ gbéra wa débẹ̀. ṣùgbọ́n ká máa wo wípé kí ni capacity mi nínú sex ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ṣé agbára mi gbé nǹkan tí ọkọ mi wọ̀n ṣé ọkọ mi ṣágbára ẹ̀ gbé ìwọ̀n tí mo wọ̀n nínú sex. ṣùgbọ́n tí a bá tọ́ spé ká tó fẹ́ra wa tí gbogbo nǹkan yẹn tá a ṣẹ̀wá fẹ́ra wa tán tí tọ́ spé yẹn wá di gòbè tó wá di wípé ìyàwó libido ẹ̀ háì ọkọ rẹ̀ tiẹ̀ lò kò lè meet up. orí LTV níbi tó máa ń fọ́ omi iléeṣẹ́ ti rí so a ní ká present award yìí fún yín gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ ìkan eléyìí pọ̀ lẹ́yìn yẹn náà a tún ní pé ká fún yín lọ́dà yìí pé méje mọ̀wé ní àwọn èèyàn tí wọ́n lò ní ìjáde kákàkiri ní àgbáyé ọ̀la ṣe fún yín lọ́dà yìí tí káwọn èèyàn lè rí bí wọ́n tún fi sí wà ní. so ẹ ṣeun o iléeṣẹ́ Arambara TV Media House ẹ ṣe dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run á bá mi pọ́n iná dúró ọlọ́run á bá mi ọ̀nà yín nítorí pé àpọ́nlé fún ìtẹ̀ fún wa ní àmì ẹ̀yẹ tẹ̀síwá pọ́ńtẹ̀ ọlábísí iléeṣẹ́ Arambara kò ní bàjẹ́ ọlọ́run á túbọ̀ bá wa gbéga Dubai lọ ìgbéga tá à ń fẹ́ kí iléeṣẹ́ Arambara tí ó wù wá lọ́kàn wa pé kí a fẹ́ kí iléeṣẹ́ wa dé ọlọ́run á bá wa gbé ọjà olùdarí iléeṣẹ́ Arambara TV Media náà ẹ̀jẹ̀ Sunday ọlọ́run á túbọ̀ bá mi kí ẹ ládé ògo á túbọ̀ jáde fún ayé iléeṣẹ́ Arambara yìí ẹ̀hán ní tuntun àwa ní tìwọ́n náà fi tọ̀ pé àbọ̀bọ̀ yẹn ìgbà kan lọ́sẹ̀ kò ní jẹ́ bẹ́ẹ̀ fún ẹ àwọn àgbéga ló máa jẹ́ tiẹ̀ wàá máa pèsè ó máa pèsè.